ajínigbé gbẹ̀mí èèyàn méjì lára wa láti fi fúngun mọ́ ìjọba. Ìyáàfin Àlàmú ló ń ṣàlàyé ìpọ́njú àti ìrora tí wọ́n dojúkọ lákàtà àwọn ajínigbé. Ìdí èrè o tí ìjọba ṣe kọ̀ láti sanwó ìtúsílẹ̀ àwọn akẹ́kọ̀ọ́ àti olùkọ́ fáwọn ajínigbé kí wọ́n ó tó dóòlà wọn nígbèkùn. Sunday Igboho ló ṣàlàyé ọ̀rọ̀ gbóríyìn fún ìjọba lórí iṣẹ́ ìdóòlà náà. Oríṣiríṣi ijó ọpẹ́ lẹ́sẹ̀ ọ̀jọ̀gbọ́n Àlàmú ọkọ ìyáàfin Àlàmú olùdarí iléèwé girama Ẹ̀sìnẹ̀lẹ̀ lákòókò ìsìn ìdúpẹ́ pàtàkì lẹ́yìn ìtúsílẹ̀ wọn. Ìrètí àgbẹ́kẹ̀lé àti ìdùnnú wa ti lọ. Ẹbí ọmọ ogun tó pàdánù ẹ̀mí rẹ̀ lákòókò iṣẹ́ ìdóòlà àwọn akẹ́kọ̀ọ́ nípínlẹ̀ Ọ̀yọ́ ló sọ̀rọ̀ jáde lórí ìròyìn ikú ọmọ wọn. Àwọn akẹ́kọ̀ọ́ àti olùkọ́ tí wọ́n jí gbé l'Ógbómọ̀ṣọ́ ti darapọ̀ mọ́ ẹbí wọn lẹ́yìn tí wọ́n gba ìtúsílẹ̀ kúrò lákàtà àwọn ajínigbé. Alága àdúgbò dá baálé ilé kan dọ̀bálẹ̀ fi pankẹ́rẹ́ dá sẹ̀ríà ìyà fún torí pé ó sọ̀rọ̀ lórí àṣepatì àkànṣe iṣẹ́ àjọ NDDC. Ọlọ́pàá bá ní ilé ẹjọ́ ya. Wọ́n yí lórúkọ àwọn ọmọ Nàìjíríà 124 tí ìjọba Amẹ́ríkà kéde pé èyí tí wọ́n ṣe lórílẹ̀‐èdè náà tó kí wọ́n ó padà sílẹ̀ bàbá wọn Nàìjíríà. Adeleke ti ké sí àjọ EU láti ṣe àkíyèsí àti àmójútó pàtàkì lórí ètò ìdìbò gómìnà láti dènà mọ̀gòmọ̀gó ní ìpínlẹ̀ náà. Ọwọ́ àjọ NDLEA tẹ afurasí ọmọ South Africa kan l'Àbújá lórí ẹ̀sùn pé ó gbé oògùn olóró ìròyìn fẹ́ japa. A ní láti tẹ̀lé ìlànà òfin kí a tó lè náwó mú àwọn ọ̀daràn tí wọ́n tọ́ka pé wọ́n fara pamọ́ sínú ilé ìjọba ìpínlẹ̀ Ọ̀ṣun. Nítorí náà ẹ̀kọ́ gbóná ọ̀rọ̀ yìí ń fẹ́ sùúrù. Iléeṣẹ́ ọlọ́pàá ló sọ̀rọ̀ náà pẹ̀lú àlàyé. Olórí Olúwaṣìndárayọ̀ nínú ayé tèmi ní oníròyìn yìí. Ẹ gbọ́ àtúpalẹ̀ àwọn ìròyìn náà lẹ́kùnrẹ́rẹ́. Ẹ káàbọ̀ sí ìkànnì Drive TV. Fún ìgbà àkọ́kọ́ ẹ gbìyànjú láti like, share, subscribe kẹ́ ẹ lè máa gbádùn wa lóòrèkóòrè. Àwọn ajínigbé gbẹ̀mí èèyàn méjì lára wa láti fi fúngun mọ́ ìjọba. Ìyáàfin Àlàmú ló ń ṣàlàyé ìpọ́njú àti ìrora tí wọ́n dojúkọ lákàtà àwọn ajínigbé. Olùdarí iléèwé Community High School Ahoro Ẹ̀sìnẹ̀lẹ̀ ní ìpínlẹ̀ Ọ̀yọ́, Ìyáàfin Àlàmú Fọláwẹ̀ ti ṣàlàyé pé àwọn ajínigbé pa àwọn méjì nínú àwọn tí wọ́n jí gbé láti fi ipá mú ìjọba láti gba ohun tí wọ́n ń béèrè ní àárín ọjọ́ 66 tí wọ́n fi wà ní ìgbèkùn. Ó sọ èyí ní ọjọ́ Ajé nígbà tí ọmọ ogun Nàìjíríà ń fi àwọn olùkọ́ àti àwọn akẹ́kọ̀ọ́ tí wọ́n dóòlà lé gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ Ṣèyí Mákindé lọ́wọ́. Fọláwẹ̀ ṣàpèjúwe ìrírí náà gẹ́gẹ́ bí àkókò tó kún fún ìbẹ̀rù, ìpalára ọkàn àti àìmọ̀ ohun tí ọjọ́ ọ̀la máa mú wa. Ó sọ pé àwọn ajínigbé náà máa halẹ̀ mọ́ wọn léraléra. Wọ́n sì máa ń sọ fún wọn pé ìjọba ti kọ̀ wọ́n sílẹ̀, wọn ò sì ro ohun tó máa ṣẹlẹ̀ sí wọn mọ́. Ó ní a dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Ọjọ́ Ẹtì ọjọ́ 15 oṣù karùn-ún bẹ̀rẹ̀ dáadáa ṣùgbọ́n ó yí padà sí búburú fún wa. A lọ ọjọ́ 66 nínú igbó. Ìrírí náà le gan ṣùgbọ́n a dúpẹ́ pé Ọlọ́run dáàbò bò wá. A farada ọ̀pọ̀ ìṣòro. Gẹ́gẹ́ bí olùdarí ilé ẹ̀kọ́ náà ṣe sọ, àwọn ajínigbé lo ìbẹ̀rù gẹ́gẹ́ bí ohun ìjà láti kó àárẹ̀ bá ìgboyà àwọn tí wọ́n jí gbé kí wọ́n sì lè fi ipá mú àwọn aláṣẹ láti gba ohun tí wọ́n ń béèrè. Ó tún ní ohun tó ń fún wa ní ìtùnú ni pé àwọn ọmọ Nàìjíríà ń gbàdúrà fún wa. Ọ̀pọ̀ ìgbà ni wọ́n máa ń fi ìbẹ̀rù bá wa jà. Nígbà kan wọ́n sọ fún wa pé ìjọba kò nífẹ̀ẹ́ sí ọ̀rọ̀ wa mọ́ nítorí pé a kò ṣe pàtàkì sí wọn. Ṣùgbọ́n láàrin gbogbo èyí a sì ní ìrètí pé a máa jáde láàyè. Fọláwẹ̀ tún sọ pé àwọn ajínigbé pa àwọn méjì lára àwọn tí wọ́n jí gbé gẹ́gẹ́ bí ọ̀nà láti fi ipá mú ìjọba láti gba ohun tí wọ́n ń fẹ́. Ó ní wọ́n pa ọ̀gbẹ́ni Michael ní ọjọ́ kejì tí a wà níbẹ̀. Wọ́n sì pa díákónì náà John Ọlálẹ́yẹ ní ọjọ́ àìkú àkọ́kọ́ ní oṣù kẹfà. Wọ́n mọ̀ọ́mọ̀ pa wọ́n nítorí wọ́n rò pé èyí yóò fi ipá mú ìjọba láti ṣe gbogbo ohun tí wọ́n ń béèrè. Ó fi kún pé lẹ́yìn tí wọ́n gba òmìnira wọn ni wọ́n mọ̀ bí gbogbo ayé ṣe ń ṣe àníyàn àti bí ọ̀pọ̀ ènìyàn ṣe ń gbìyànjú láti rí i pé wọ́n dóòlà wọn. Ó ní ìgbà tí a jáde ni a tó mọ̀ pé gbogbo ayé ló ń kó ọkàn sókè lórí ọ̀rọ̀ wa àti ní àpá ìrora nínú ọkàn wa ṣùgbọ́n a gbà pé oró àkókò ni a ó ní ìwòsàn. Síbẹ̀ olùdarí ilé ẹ̀kọ́ náà dúpẹ́ lọ́wọ́ ààrẹ Bọ́lá Tinubu, gómìnà Ṣèyí Mákindé, àwọn iléeṣẹ́ ààbò àti gbogbo àwọn ọmọ Nàìjíríà fún àdúrà àti àtìlẹ́yìn wọn ní gbogbo àkókò tí wọ́n fi wà ní ọwọ́ àwọn ajínigbé. Ìdí èrè o tí ìjọba ṣe kọ̀ láti sanwó ìtúsílẹ̀ àwọn akẹ́kọ̀ọ́ àti olùkọ́ fáwọn ajínigbé kí wọ́n ó tó dóòlà wọn nígbèkùn. Sunday Igboho ló ṣàlàyé ọ̀rọ̀
gbóríyìn fún ìjọba lórí iṣẹ́ ìdóòlà náà. Fún bí ọ̀pọ̀ èèyàn káàkiri àgbáyé ṣe ń dáwọ́ ìdùnnú lórí ìtúsílẹ̀ àwọn akẹ́kọ̀ọ́ àti olùkọ́ tí wọ́n ṣẹ̀ṣẹ̀ rí ìtúsílẹ̀ gbà níjọba ìbílẹ̀ Oríire nípínlẹ̀ Ọ̀yọ́, gbajúgbajà ajìjàgbara tí í ṣe olùdásílẹ̀ ikọ̀ ẹ̀ṣọ́ aláàbò ìrú ẹkùn olóyè Sunday Adéyẹmọ tí ọ̀pọ̀ èèyàn mọ̀ sí Sunday Ìgbòho ṣàlàyé èrè díẹ̀ tí ìjọba fi kọ̀ láti ṣe ohun tí àwọn agbésùnmọ̀mí béèrè fún ṣáájú kí wọ́n ó tó dóòlà wọn nígbèkùn. Gẹ́gẹ́ bí ọ̀rọ̀ Ìgbòho, ó ní tí ìjọba bá fún àwọn agbésùnmọ̀mí náà ní nǹkan tí wọ́n ń béèrè, yóò ṣe ìwúrí fún wọn láti tẹ̀síwájú láti máa jí àwọn èèyàn gbé káàkiri Nàìjíríà. Nínú àtẹ̀jáde kan tí Ìgbòho fi léde láti ọwọ́ agbẹnusọ rẹ̀, ó ní ààrẹ Bọ́lá Tinubu ti sọ pé kò tọ́ láti máa san owó ìtúsílẹ̀ fún àwọn agbésùnmọ̀mí àti pé kì í ṣe ohun tó bójúmu láti máa tú agbésùnmọ̀mí sílẹ̀ láti pààrọ̀ ẹni tí wọ́n jí gbé. Ó ní ṣíṣe èyí yóò fún àwọn agbésùnmọ̀mí ní ìgboyà káàkiri Nàìjíríà láti máa ṣọṣẹ́ láabi. Tẹ́ ò bá gbàgbé, ọjọ́ 15 oṣù karùn-ún ọdún 2026 yìí ni agbésùnmọ̀mí yabo àwọn ilé ẹ̀kọ́ Community Grammar School Ahoro Ẹ̀sìnẹ̀lẹ̀ LA Primary School àti Baptist Nursery and Primary School Yawọta, tí wọ́n sì jí àwọn akẹ́kọ̀ọ́ àti olùkọ́ gbé lọ sínú igbó kìjikìji. Ìgbòho nínú ọ̀rọ̀ rẹ̀ gbóríyìn fún iléeṣẹ́ ọmọ ogun Nàìjíríà fún iṣẹ́ takuntakun tí wọ́n ṣe láti gba àwọn ọmọ náà àti olùkọ́ wọn padà wálé. Ó ní àṣeyọrí ńlá ní iléeṣẹ́ ọmọ ogun ṣe lórí ọ̀rọ̀ náà. Ó ní iṣẹ́ ìdóòlà àwọn èèyàn náà kò mú ìdùnnú bá àwọn ẹbí àti àwọn èèyàn náà nìkan, ó tún ti ru ìgbàgbọ́ àwọn ọmọ Nàìjíríà sókè nínú àfojúsùn ìjọba àpapọ̀ láti gbógun ti ìwà ọ̀daràn láwùjọ. Ó ní ó ṣe pàtàkì ká dúpẹ́ lọ́wọ́ mínísítà fún ètò ààbò Nàìjíríà ajagunfẹ̀yìntì Christopher Musa, ọ̀gá àgbà iléeṣẹ́ ọlọ́pàá Túnjí Dìísù, iléeṣẹ́ ológun, olùbádámọ̀ràn pàtàkì sí ààrẹ lórí ètò ààbò, àjọ ọ̀tẹlẹ̀múyẹ́ DSS àti gbogbo olórí àwọn iléeṣẹ́ elétò ààbò mìíràn fún ìfọwọ́sowọ́pọ̀ wọn láti jẹ́ kó ṣeé ṣe láti gba àwọn èèyàn náà sílẹ̀. Ìgbòho ní láti ìgbà tí wọ́n ti kó àwọn akẹ́kọ̀ọ́ náà lọ ní Tinubu kò ti sinmi láti rí dájú pé wọ́n gba ìtúsílẹ̀ wọn. Ìgbòho lòun fẹ́ kí gbogbo èèyàn ríran rí kedere àti láti jẹ́ kó yé àwọn aráàlú pé ìjọba kò sinmi nínú ojúṣe rẹ̀ láti rẹ́yìn gbogbo àwọn ọ̀daràn tó ń ṣọṣẹ́ ní Òkè Ògùn, nípínlẹ̀ Ọ̀yọ́ àti ní gbogbo Nàìjíríà láìsí àní-àní, ìjọba sì máa rẹ́yìn wọn. Olórí Olúwaṣìndárayọ̀ nínú ayé tèmi ni oníròyìn yín. Oríṣiríṣi ijó ọpẹ́ lẹ́sẹ̀ ọ̀jọ̀gbọ́n Àlàmú, ọkọ ìyáàfin Àlàmú, olùdarí iléèwé girama Ẹ̀sìnẹ̀lẹ̀ lákòókò ìsìn ìdúpẹ́ pàtàkì lẹ́yìn ìtúsílẹ̀ wọn. Ìdùnnú àti ayọ̀ gbòde ní ìlú Ògbómọ̀ṣọ́ ìpínlẹ̀ Ọ̀yọ́ bí ọkọ olùdarí ilé ẹ̀kọ́ tí wọ́n ṣẹ̀ṣẹ̀ gbà kúrò lọ́wọ́ àwọn ajínigbé, ìyáàfin Rachel Àlàmú, ṣe darí ayẹyẹ ìdúpẹ́ sí Ọlọ́run lẹ́yìn tí wọ́n tú ìyàwó rẹ̀ sílẹ̀. Nínú fídíò kan tí Ọ̀yọ́ Mata ṣe àfihàn rẹ̀ ní ọjọ́ Àìkú, wọ́n rí ọ̀jọ̀gbọ́n Àlàmú bí ó ṣe ń jó pẹ̀lú ìdùnnú ńlá pẹ̀lú àwọn ọmọ ìjọ rẹ̀ lákòókò àkànṣe ìdúpẹ́ tí wọ́n ṣètò láti fi dúpẹ́ fún ààbọ̀ ìpadàbọ̀ ìyàwó rẹ̀ àti àwọn míì tí wọ́n dóòlà. Ìyáàfin Rachel Àlàmú tó jẹ́ olùdarí iléèwé Ahoro Ẹ̀sìnẹ̀lẹ̀ ní agbègbè ìjọba ìbílẹ̀ Oríire ìpínlẹ̀ Ọ̀yọ́ jẹ́ ọ̀kan lára àwọn olùkọ́ àti àwọn akẹ́kọ̀ọ́ tí àwọn jàǹdùkú ajínigbé jí gbé lọ ní ọjọ́ 15 oṣù karùn-ún ọdún 2026 lákòókò tí wọ́n wà ní ilé ẹ̀kọ́. Ìjọba àpapọ̀ fìdí ìdóòlà wọn múlẹ̀ ní ọjọ́ Ẹtì nígbà tí olùdámọ̀ràn pàtàkì fún ààrẹ Bọ́lá Tinubu lórí ìròyìn àti ètò ìbánisọ̀rọ̀ Báyọ̀ Ọ̀nànúgà kéde pé àwọn iléeṣẹ́ ààbò ti ṣàṣeyọrí pẹ̀lú dídóòlà gbogbo àwọn tí wọ́n jí gbé náà padà. Fún ọ̀jọ̀gbọ́n Àlàmú àti àwọn ọmọ ìdílé rẹ̀, ìsìn ìdúpẹ́ náà jẹ́ ìgbà àkọ́kọ́ tí wọ́n fi ayọ̀ wọn hàn ní gbangba pé inú wọn dùn lẹ́yìn tí ìyàwó rẹ̀ padà láàyè. Láti ìgbà náà, fídíò náà ti ń lọ káàkiri lórí àwọn ìkànnì ayélujára tí ọ̀pọ̀ àwọn ọmọ Nàìjíríà sì ń ṣàpèjúwe ìjọ ọ̀jọ̀gbọ́n Àlàmú gẹ́gẹ́ bí àfihàn gidi tí ìtura ọkàn àti ìmọ̀lára ìdúpẹ́ lẹ́yìn ìrírí ìbànújẹ́ tí ìdílé náà là kọjá. Ìṣẹ̀lẹ̀ ìdóòlà náà ti tún mú ìrètí tuntun bá àwọn ẹbí àwọn ọmọ ilé ẹ̀kọ́ tí wọ́n jí gbé, tí ọ̀pọ̀ nínú wọn sì ti fi ìdùnnú wọn hàn bí wọ́n ṣe ń retí àkókò tí wọn yóò fa àwọn olólùfẹ́ wọn mọ́ra padà lẹ́yìn ọ̀sẹ̀ mélòó kan tí wọ́n fi wà ní ọwọ́ àwọn ajínigbé. Ìrètí, àgbẹ́kẹ̀lé àti ìdùnnú wa lọ. Ẹbí ọmọ ogun tó pàdánù ẹ̀mí rẹ̀ lákòókò iṣẹ́ ìdóòlà àwọn akẹ́kọ̀ọ́ nípínlẹ̀ Ọ̀yọ́ ló sọ̀rọ̀ jáde lẹ́yìn ìròyìn ikú ọmọ wọn ìyá. Ìdílé Lieutenant Felix Ademe Isaac, ọmọ ogun Nàìjíríà,
ẹni ọdún 28 years tó pàdánù ẹ̀mí rẹ̀ lákòókò iṣẹ́ ìdóòlà àwọn olùkọ́ àti àwọn akẹ́kọ̀ọ́ tí wọ́n jí gbé ní ìpínlẹ̀ Ọ̀yọ́ sọ pé ó ṣòro gan fún ìdílé náà láti farada ìrora ikú rẹ̀. Lieutenant Isaac kú ní ọjọ́ 10 oṣù keje ọdún 2026 nígbà tó ń darí àwọn ọmọ ogun nínú iṣẹ́ ìdóòlà tó yọrí sí ìtúsílẹ̀ àwọn olùkọ́ àti àwọn ọmọ ilé ẹ̀kọ́ tí wọ́n jí gbé láti ilé ẹ̀kọ́ mẹ́ta ní agbègbè ìjọba ìbílẹ̀ Oríire ní ìpínlẹ̀ Ọ̀yọ́. Wọ́n jí àwọn olùkọ́ àti àwọn akẹ́kọ̀ọ́ náà gbé ní ọjọ́ 15 oṣù karùn-ún ọdún 2026 láti ilé ìwé Baptist Nursery Primary School Yawota, Community Grammar School Ẹ̀sìnẹ̀lẹ̀ àti LA Primary School kí wọ́n tó mú wọn lọ sínú igbó. Oríṣiríṣi àwọn ìròyìn ló ń jáde nípa ikú ọmọ ogun náà tí kò jọra wọn. Díẹ̀ nínú wọn sọ pé ọkọ̀ ogun tí ó wà lórí rẹ̀ kọlu ohun abúgbàmù tí wọ́n bò mọ́lẹ̀ ní agbègbè Old Ọ̀yọ́ National Park ní ìpínlẹ̀ Ọ̀yọ́, nígbà tí àwọn míì sọ pé ó tẹ bọ́ǹbù tí wọ́n ní àwọn ọmọ ẹgbẹ́ Ansaru, ẹgbẹ́ tí wọ́n fi ẹ̀sùn kàn pé ó ṣiṣẹ́ ìjínigbé náà bò mọ́lẹ̀. Wọ́n bí Lieutenant Isaac ní ọjọ́ 15 oṣù kẹjọ ọdún 1997 tí wọ́n sì sin pẹ̀lú gbogbo ọlá ọmọ ogun ní 23rd Armored Brigade Cemetery ní ìlú Yola, ìpínlẹ̀ Adamawa ní ọjọ́ 10 oṣù keje. Gẹ́gẹ́ bí ìròyìn Daily Trust ní ọjọ́ Ajé ṣe sọ, nígbà tí wọ́n ṣàbẹ̀wò sí ilé mọ̀lẹ́bí náà ní Bashure Quarters, Yola, bàbá rẹ̀ Isaac Alabura, ẹni tí yóò ti fẹ̀yìntì gẹ́gẹ́ bí Master Warrant Officer, ṣàpèjúwe ìpàdánù náà gẹ́gẹ́ bí ìṣẹ̀lẹ̀ tó bá wọn nínú jẹ́ gidigidi. Ó ṣàpèjúwe ọmọ rẹ̀ tó kú gẹ́gẹ́ bí ìrètí ìdílé àti ti àwùjọ. Ó sọ pé gbogbo wọn ń retí pé yóò gòkè sí ipò gíga nínú iṣẹ́ ọmọ ogun. Ó ní ó jẹ́ dandan láti ní ìrora nígbà tí èèyàn bá pàdánù olólùfẹ́ wọn, kódà tí ẹni náà bá jẹ́ ọ̀tá èèyàn. Ní báyìí, a ní ìrora lórí ọ̀dọ́ ọmọ ogun ọlọ́gbọ́n kan tí gbogbo ìdílé àti àwùjọ ń gbójú sókè sí. Wọ́n gé ìgbésí ayé rẹ̀ kúrú ní àkókò tí a ń retí pé yóò ṣe àwọn ohun ńlá. Alabura tún fi ìbànújẹ́ hàn lórí bí ìdílé náà ṣe gbọ́ nípa ikú ọmọ rẹ̀. Ó ní àwọn olórí ọmọ ogun àti ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ kò wá láti wá ṣàlàyé ohun tó ṣẹlẹ̀ fún wọn ní ọ̀nà tó bófin mu. Síbẹ̀, ó dúpẹ́ lọ́wọ́ àwọn olórí ọmọ ogun 4 tí díẹ̀ sì ń ṣiṣẹ́ tí àwọn míì sì ti fẹ̀yìntì. Ó ní wọ́n ṣiṣẹ́ takuntakun kí wọ́n lè gba òkú ọmọ rẹ̀ tí wọ́n sì gbé lọ sí Yola fún ìsìnkú láìka ìsapá àwọn kan láti sin ní ìpínlẹ̀ Ọ̀yọ́ sí. Nígbà tó rántí ohun tó ṣáájú iṣẹ́ ìdóòlà náà, ó sọ pé ikú rẹ̀ ń dùn wá gan-an ni. Ó ṣẹ̀ṣẹ̀ padà dé láti ilé ẹ̀kọ́ ní Nigerian Defence Academy ní Jaji ní ìpínlẹ̀ Kaduna. Ó sì múra láti lọ sí Sokoto fún iṣẹ́ míì. Ní nǹkan bíi aago 3 ọ̀sán ni wọ́n yí ìlànà padà. Wọ́n sì pàṣẹ pé kó darí iṣẹ́ ìdóòlà náà ní Ọ̀yọ́. Ó bẹ àwọn olórí ọmọ ogun àti ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ pé kí wọ́n ṣàtìlẹ́yìn fún ìdílé náà níwọ̀n bí ọmọ náà ṣe fi ẹ̀mí rẹ̀ rúbọ nítorí pé ó ń ṣiṣẹ́ sin orílẹ̀-èdè. Arákùnrin ìbátan rẹ̀ Tìdáwá Nelson Ewe ṣàpèjúwe Lieutenant Isaac gẹ́gẹ́ bí ẹni tó ní ìwà pẹ̀lẹ́, tó jẹ́ ọlọ́gbọ́n, tó sì ń ṣiṣẹ́ takuntakun. Ó sọ pé ìfẹ́ rẹ̀ ní láti sin orílẹ̀-èdè Nàìjíríà. Ó ní nígbà tó pinnu láti darapọ̀ mọ́ ọmọ ogun Nàìjíríà, gbogbo wa gbà pé yóò gòkè nínú iṣẹ́ náà, yóò sì kópa láti mú ààbò orílẹ̀-èdè wa sunwọ̀n sí. Ó ṣe ní láàánú pé àlá náà wá sópin báyìí. Ìdílé wa ti pàdánù ọmọ tí a nífẹ̀ẹ́ sí. Nàìjíríà náà sì ti pàdánù ọmọ ogun kan tó ní ọjọ́ iwájú rere tí ó sì ní ohun púpọ̀ láti ṣe fún orílẹ̀-èdè. Ewe tún rọ àwọn olórí ọmọ ogun àti ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ pé kí wọ́n rántí ìdílé ọmọ ogun náà, kí wọ́n sì ṣe ohun kan láti fi máa rántí rẹ̀ gẹ́gẹ́ bí ìgbóríyìn fún ìrúbọ tó ṣe. Lieutenant Isaac jẹ́ ọmọ bíbí Kola Ward ní agbègbè ìjọba ìbílẹ̀ Guyu ní ìpínlẹ̀ Adamawa. Nínú àkọsílẹ̀ tí ọmọ ogun Nàìjíríà fi léde lẹ́yìn iṣẹ́ ìdóòlà náà, wọ́n jẹ́rìí pé àwọn pàdánù díẹ̀ nínú àwọn ọmọ ogun náà. Àkọsílẹ̀ náà ní a lè sọ pé a gbèrò iṣẹ́ náà dáadáa, a sì ṣe pẹ̀lú ìṣọ́ra kí àwọn ènìyàn aláìṣẹ̀ má bàa ní ìfarapa àti láti rí dájú pé a dóòlà àwọn ọmọ ilé ẹ̀kọ́ àti àwọn olùkọ́ wọn láìsí ewu, bí ó tilẹ̀ jẹ́ pé àwọn ọmọ ogun kan pàdánù ẹ̀mí wọn nínú iṣẹ́ náà. Gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ Ṣèyí Mákindé náà fi ọ̀wọ̀ àti ọlá fún àwọn ọmọ ogun tó pàdánù ẹ̀mí wọn nínú iṣẹ́ ìdóòlà náà. Ó ní inú wa dùn gan pé àwọn ọmọ ilé ẹ̀kọ́ àti olùkọ́ tí wọ́n jí gbé ní Oríire ní ọjọ́ 66 sẹ́yìn ti padà dé láìséwu. Ohun tó ṣe pàtàkì jùlọ báyìí ni láti rí dájú pé wọ́n
padà sọ́dọ̀ àwọn ẹbí wọn kí á sì fún wọn ní àtìlẹ́yìn tó yẹ lẹ́yìn ìrírí burúkú tí wọ́n là kọjá. A tún gbóríyìn fún gbogbo àwọn iléeṣẹ́ ààbò tó kópa nínú iṣẹ́ ìdóòlà náà fún ìrúbọ wọn. Kí Ọlọ́run fi ìsinmi àìnípẹ̀kun fún àwọn tó fi ẹ̀mí wọn rúbọ, kí ó sì tu àwọn ẹbí wọn nínú. Iṣẹ́ ìdóòlà náà wáyé lábẹ́ àṣẹ Major General Chinedu Ralph Nnebefe, General Officer Commanding 2 Division ti ọmọ ogun Nàìjíríà, pẹ̀lú ìkópa àwọn agbófinró láti ọ̀pọ̀ iléeṣẹ́ ààbò tó ju 10 lọ. Àwọn akẹ́kọ̀ọ́ àti olùkọ́ tí wọ́n jí gbé l'Ógbómọ̀ṣọ́ ti darapọ̀ mọ́ ẹbí wọn lẹ́yìn tí wọ́n gba ìtúsílẹ̀ kúrò lákàtà àwọn ajínigbé. Àwọn akẹ́kọ̀ọ́ àti olùkọ́ tí wọ́n jí gbé l'Ógbómọ̀ṣọ́ ti darapọ̀ mọ́ ẹbí wọn báyìí lẹ́yìn tí wọ́n gba òmìnira lọ́wọ́ àwọn jàǹdùkú ajínigbé. Ọjọ́ 15 oṣù karùn-ún tó lọ ni wọ́n jí àwọn èèyàn náà gbé lọ nílé ẹ̀kọ́ girama tó wà ní Ahoro Ẹ̀sìn-Ẹ̀lẹ̀ àti ilé ẹ̀kọ́ alákọ̀ọ́bẹ̀rẹ̀ Yawọta níjọba ìbílẹ̀ Oríire ní ìpínlẹ̀ Ọ̀yọ́. Ọjọ́ 66 gbáko ni wọ́n lò lákàtà àwọn ajínigbé nínú igbó káwọn ẹ̀ṣọ́ elétò ààbò tó dóòlà wọn lópin ọ̀sẹ̀ tó kọjá. Ṣáájú ni gómìnà Ṣèyí Mákindé ìpínlẹ̀ Ọ̀yọ́ ti sọ pé ó ṣeé ṣe káwọn èèyàn náà darapọ̀ mọ́ ẹbí wọn ní ọjọ́ Ajé lẹ́yìn tí wọ́n bá ti gba ìtọ́jú fún ọjọ́ 2 nílé ìwòsàn àwọn ológun tí wọ́n gbé wọn lọ nílùú Ìbàdàn. Ọjọ́ Ẹtì tó kọjá làwọn èèyàn náà gba ìtúsílẹ̀ lẹ́yìn tí àwọn ológun yabo ibùba tí àwọn agbésùnmọ̀mí náà kó àwọn èèyàn ọ̀hún sí nínú igbó kìjikìji. Ilé ìwòsàn ológun 2 Division Nigerian Army Medical Services tó wà nínú ọgbà ọmọ ogun ní Òdògbó nílùú Ìbàdàn ni wọ́n ti ń gba ìtọ́jú. Lásìkò tí gómìnà Ṣèyí Mákindé ṣàbẹ̀wò sáwọn èèyàn náà, ó sọ pé wákàtí 48 ni wọn yóò fi gba ìtọ́jú kí wọ́n tó lọ darapọ̀ mọ́ àwọn mọ̀lẹ́bí wọn. Gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ Ṣèyí Mákindé ti sọ pé àwọn kan lára àwọn akẹ́kọ̀ọ́ Oríire tó ṣẹ̀ṣẹ̀ gba ìtúsílẹ̀ ń ṣàárẹ̀ àmọ́ wọ́n ti ń gba ìtọ́jú lọ́wọ́. Mákindé ló sọ̀rọ̀ náà lọ́jọ́ Àbámẹ́ta Sátidé lẹ́yìn tó lọ ṣàbẹ̀wò sí àwọn ọmọ àtàwọn olùkọ́ ọ̀hún tí wọ́n ṣẹ̀ṣẹ̀ gba ìtúsílẹ̀ lákàtà àwọn ajínigbé. Ilé ìwòsàn àwọn ọmọ ogun 2 Division Nigerian Army Medical Services Òdògbó tó wà nínú ọgbà àwọn ológun nílùú Ìbàdàn ni wọ́n ti ń gba ìtọ́jú. Gẹ́gẹ́ bí ọ̀rọ̀ rẹ̀, akẹ́kọ̀ọ́ 39 ni àwọn agbébọn náà jí gbé pẹ̀lú olùkọ́ 7, àmọ́ gbogbo wọn ni wọ́n ti padà wálé báyìí. Ó fi ẹ̀mí ìmoore hàn sí Elédùà, iléeṣẹ́ ọmọ ogun Nàìjíríà àtàwọn òṣìṣẹ́ agbófinró míì fún akitiyan wọn láti dóòlà àwọn ọmọ náà. Mákindé nínú ọ̀rọ̀ rẹ̀ sọ síwájú sí pé bó tilẹ̀ jẹ́ pé lóòótọ́ ni ìjọba dóòlà gbogbo àwọn èèyàn tó wà láhàámọ́ ajínigbé, ìjọba pàdánù àwọn ọmọ ogun kan tó kópa nínú ìdóòlà ẹ̀mí náà. Gómìnà ọ̀hún ṣàlàyé pé ìfaraẹnijìn àwọn tó pàdánù ẹ̀mí wọn kí àwọn akẹ́kọ̀ọ́ àti olùkọ́ náà lè padà wálé ní ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ kò ní gbàgbé láéláé. Lẹ́yìn náà ló bá mọ̀lẹ́bí àwọn tó pàdánù ẹ̀mí wọn kí àwọn akẹ́kọ̀ọ́ ọ̀hún lè padà wálé kẹ́dùn. Ó ní àwọn ọmọ náà tí wọ́n ṣẹ̀ṣẹ̀ dé láti àhámọ́ agbésùnmọ̀mí yóò wà lákàtà àwọn elétò ìlera fún ọjọ́ 2 gbáko fún ìtọ́jú àti àyẹ̀wò tó péye. Mákindé sọ pé lẹ́yìn àyẹ̀wò àti ìtọ́jú wọn ni ìjọba yóò tó jọ̀wọ́ wọn fún àwọn mọ̀lẹ́bí wọn. Gómìnà náà mẹ́nuba ọ̀kan lára àwọn ọmọ náà tó ń fi gbogbo ìgbà béèrè ìyá rẹ̀ kí wọ́n tó pe ìyá rẹ̀ kó wá rí. Ó ní gbogbo àtìlẹ́yìn tó yẹ ní ìjọba òun yóò ṣe fún àwọn èèyàn náà látàrí ìrírí aburú tí wọ́n ti là kọjá lákàtà àwọn àgbésùnmọ̀mí. Lẹ́yìn náà ló ṣèlérí pé òun yóò bùn gbogbo èèyàn ìpínlẹ̀ Ọ̀yọ́ gbọ́ nípa bí ìṣẹ̀lẹ̀ náà ṣe wáyé àti bí ìjọba ṣe dóòlà wọn. Alága àdúgbò dá baálé ilé kan dọ̀bálẹ̀ fi pankẹ́rẹ́ dá sẹ̀ríà ìyà fún torí pé ó sọ̀rọ̀ lórí àṣepatì àkànṣe iṣẹ́ àjọ NDDC. Ọlọ́pàá bá ní ilé ẹjọ́ ya. Èèyàn 3 nínú èyí tí alága agbègbè Èmẹ́fọ̀ nípínlẹ̀ Delta ẹni tí orúkọ rẹ̀ ń jẹ́ Lucky Okeremu wà lára wọn tí ń jẹ́jọ́ báyìí lórí ẹ̀sùn lílu aráàlú kan tó koro ojú sí àkànṣe iṣẹ́ ọ̀nà tí àjọ Niger Delta Development Commission NDDC ṣe pàtì nílùú náà. Yàtọ̀ sí alága tí ọlọ́pàá mú lórí ẹ̀sùn yìí, àwọn 2 míì tí wọ́n tún jọ fojú ba kóòtù ní Okemute Oyibo àti Karo Akamakusi. Àtẹ̀jáde kan tí iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Delta fi síta ló fìdí ẹ̀ múlẹ̀ pé àwọn èèyàn náà hùwà tó lòdì sófin, ìgbẹ́jọ́ sì ti bẹ̀rẹ̀ lórí ọ̀rọ̀ wọn. Fídíò kan ló bẹ̀rẹ̀ sí kárí orí ayélujára níbi tí àwọn kan ti jókòó yíká tí àwọn kan sì dúró tí wọ́n ń dá ọkùnrin kan tó wọ àwọ̀tẹ́lẹ̀ àti ṣòkòtò
lásán dòbúlẹ̀ tí wọ́n sì ń fi igi lù kíkankíkan. Ọkùnrin tí wọ́n ń lù náà ń sunkún nínú fídíò ọ̀hún, bẹ́ẹ̀ ló ń bẹ̀bẹ̀, àmọ́ àwọn tí wọ́n ń lù kò sí wọ lílù náà. Lílù náà pọ̀ tó bẹ́ẹ̀ tí wọ́n padà dá àpá sí lára tí wọ́n sì ṣe é léṣe. Ohun tí a gbọ́ pé wọ́n ń torí rẹ̀ lù ni pé ọ̀nà kan wà tí àjọ Niger Delta Development Commission NDDC ń ṣe lọ ní agbègbè náà, àmọ́ tí wọ́n ti dáwọ́ iṣẹ́ dúró lórí rẹ̀ láì ṣe nǹkan kan sí i mọ́. Àṣepatì iṣẹ́ ojú ọ̀nà náà ń fa ìdíwọ́ fún aráàlú nípa ìrìnnà kálukú wọn ni kò sì tẹ́ lọ́rùn bí ìròyìn sì sọ. Èyí ni ọkùnrin tó padà kojú ìfìyàjẹni yìí náà sọ̀rọ̀ nípa rẹ̀, tó koro ojú sí ìdààmú tí àṣepatì iṣẹ́ náà mú bá aráàlú tó sì di ọ̀ràn sí lọ́rùn. Ìròyìn sọ pé alága agbègbè Emevo Lucky Okeremu níjọba ìbílẹ̀ Isoko ní Delta pàṣẹ pé kí wọ́n lọ gbé ọkùnrin náà wá, wọ́n sì gbé lọ sí ilé ìtura kan tí wọ́n ti dá sẹ̀ríà fún lórí ohun tó sọ. Ìfìyàjẹni náà pọ̀ tó mú kí àwọn májòbàjẹ́ ará ìlú fi tó ọlọ́pàá àtàwọn ajàfẹ́tọ̀ọ́ ọmọnìyàn létí. Bákan náà ni fídíò ìṣẹ̀lẹ̀ náà tó ń tàn káàkiri orí ayélujára tó mú kí kọmíṣánná ọlọ́pàá ìpínlẹ̀ Delta CP Yẹmi Oyèníyì pàṣẹ fún ọ̀gá ọlọ́pàá agbègbè Òzòrò láti bẹ̀rẹ̀ ìwádìí lórí ìṣẹ̀lẹ̀ náà kíákíá. Nínú àtẹ̀jáde ọlọ́pàá ìpínlẹ̀ Delta ni wọ́n ti ṣàlàyé pé ìwádìí àti ìfisùn àwọn ajàfẹ́tọ̀ọ́ ọmọnìyàn fi hàn pé ìṣẹ̀lẹ̀ náà wáyé lọ́jọ́ 5 oṣù keje ọdún 2026 nǹkan bíi aago 8 kọjá ìṣẹ́jú 15 ní àtẹ̀jáde náà sọ pé àwọn afurasí yìí hùwà tó lòdì sófin náà pẹ̀lú ìkúnwọ́ àwọn kan tí wọ́n ti sá lọ báyìí. Àtẹ̀jáde náà sọ pé àwọn afurasí yìí mú ẹni tí wọ́n lù náà lọ́nà tí kò bá òfin mu. Wọ́n gbé lọ sí ilé ìtura kan níbi tí wọ́n ti fi ojú rẹ̀ gbolẹ̀ tí wọ́n sì lù lálùbami tí wọ́n tún dúnkòokò ikú mọ́. Ọlọ́pàá sọ pé ìwà yìí lè da omi àlàáfíà ìlú rú, ó sì tún lòdì sí abala 516-355-249A àti 86 òfin ìwà ọ̀daràn ìpínlẹ̀ Delta, èyí tí wọ́n gbé kalẹ̀ ní ọdún 2006. Ẹ̀sùn ìgbìmọ̀pọ̀ hùwà àìtọ́, dídá omi àlàáfíà ìlú rú, dídúnkòokò mẹ́ẹ̀mí èèyàn, dídá àpá sí ẹni ẹlẹ́ni lára ni wọ́n ń jẹ́jọ́ rẹ̀ ní kóòtù bí ọlọ́pàá ṣe sọ. Ìgbẹ́jọ́ sì ń tẹ̀síwájú pẹ̀lú bí wọ́n ṣe sọ. Wọ́n yí lórúkọ àwọn ọmọ Nàìjíríà 124 tí ìjọba Amẹ́ríkà kéde pé èyí tí wọ́n ṣe lórílẹ̀‐èdè náà tó kí wọ́n ó padà sílẹ̀ bàbá wọn Nàìjíríà. Ìjọba Amẹ́ríkà ti kéde orúkọ àwọn ọ̀pọ̀ ọmọ Nàìjíríà 124 tí wọ́n fẹ́ lé jáde kúrò lórílẹ̀‐èdè náà. Èyí wà lára àwọn àtúnṣe lórí ètò báwọn èèyàn ṣe ń wọlé sí orílẹ̀‐èdè Amẹ́ríkà àti bí wọ́n ṣe ń jáde tí ìjọba ń ṣe. Ọ̀rọ̀ yìí ló wà nínú àtẹ̀jáde kan tí iléeṣẹ́ ìjọba Amẹ́ríkà tó ń rí sí ọ̀rọ̀ abẹ́nú filéde lórí ìtàkùn ayélujára wọn. Iléeṣẹ́ náà sọ pé àwọn èèyàn 124 náà tí wọ́n jẹ́ ọ̀daràn tí wọn kò ní ìwé ìgbélùú lọ́wọ́ ní ìjọba fòfin dè láti lé jáde kúrò lórílẹ̀‐èdè náà. Ìjọba Amẹ́ríkà yìí ṣàlàyé nínú àtẹ̀jáde tó fi síta ọ̀hún pé àwọn ẹ̀ṣọ́ ICE àti DHS ń ṣiṣẹ́ takuntakun lórí ìlérí ààrẹ Donald Trump láti lé àwọn olùgbé Amẹ́ríkà náà tí wọn kò ní ìwé ìgbélùú lọ́wọ́ dànù. Orúkọ àwọn èèyàn náà gẹ́gẹ́ bí ó ti wà lórí ìkànnì iléeṣẹ́ ìjọba tó ń rí sí ọ̀rọ̀ abẹ́nú náà ni Sunday Adediora, Sunday Kunkusi, Mpoto Etukudo, Marcus Oyunigwe, Ọláníyì Òjìkùtù, Bólúwàjí Akíngúnsóyè, Ejike Esiegunam, Emmanuel Mayegun Adéọlá, Bámidélé Bọ́látìwá, Nfanyi Nwaozomundo, Adérẹ̀mí Akẹfẹ́, Chibundu Anebuwa, Joshua Ine, Usman Mama, Olúwọlé Ọdúnowó, Bọ́lárìnwá Sàláù àti Oríyọmí Alọ́ba. Àwọn míì ní Olúdayọ̀ Adéagbo, Ọláníyì Akíntúyì, Tàlátù Dàdà, Ọlátúndé Ọládìní, Jẹ̀lílì Kundus, Àbáyọ̀mí Dáramọ́lá, Tolúwani Adébákin, Ọlámídé Jọláyẹmí, Isaiah Òkèrè, Benji Macaulay, Joseph Ọgbàrà, Olúṣẹ́gun Martins, Kingsley Àríègbè, Olúgbénga Abbas, Oyèwọlé Balógun, Adéyínká Adémọ́kànlá, Christian Ògúngìdè, Christopher Ojúmà, Ọlámídé Adédìpẹ̀, Patrick Onogu, Ọlájídé Ọlátẹ́rù, Ọlágbégi àti Ọmọ́táyọ̀ Akíntó. Lára àwọn tó tún wà nínú àwọn tí wọ́n fẹ́ lé kúrò l'Amẹ́ríkà ọ̀hún tún ni Kenneth Unaka, Jeremiah Hayes, Olúwafẹ́mi Orímọládé, Ayíbàtóyè Bienzaga, Uche Duono, Akínwálé Adáramájà, Bólúwatifẹ́ Àfọlábí, Chinonso Ochie, Ọláyínká A. Jones, Theophilus Anwana, Aissatu Umaru, Henry Idiogboyà,
Okechukwu Okoronkwo, Daro Kosin, Sakiru Ambali, Kalabdin Giwa, Sinri Odogu, Ifeanyi Echigeme, Kingsley Ibadore, Suraj Tairu, Peter Ekwere, Dasola Abdulrahim, Adéwálé Aládékọ́ba àti Hakeem Adeleke. Adeleke ti ké sí àjọ EU láti ṣe àkíyèsí àti àmójútó pàtàkì lórí ètò ìdìbò gómìnà láti dènà màgòmágó ní ìpínlẹ̀ náà. Gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun Adémọ́lá Adeleke ti pe àjọ European Union EU láti fi àkíyèsí pàtàkì sí ètò ìdìbò gómìnà tó ń bọ̀ ní ìpínlẹ̀ náà. Gómìnà náà sọ èyí nígbà tó ń gba aṣojú orílẹ̀-èdè Austria lálejò ọ̀gbẹ́ni Peter Guschasbauer ní ilé ìjọba ìpínlẹ̀ Ọ̀ṣun tó wà ní Òṣogbo. Nínú àkọsílẹ̀ kan tí agbẹnusọ gómìnà náà Ọláwálé Rasheed fọwọ́ sí tí wọ́n sì fi ránṣẹ́ sí àwọn akọ̀ròyìn ní Òṣogbo ní ọjọ́ Àìkú, Adeleke sọ pé àbójútó tí European Union bá ṣe lórí ìdìbò náà yóò mú kí wọ́n tẹ̀lé gbogbo ohun tí òfin ìdìbò sọ tí yóò sì mú kí ìlànà ìṣèjọba tiwantiwa bẹ̀rẹ̀. Ó ní mò ń rọ àjọ European Union láti fi àkíyèsí pàtàkì sí ìdìbò gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun tó ń bọ̀. Wíwá àwọn olùṣàkíyèsí láti European Union yóò mú kí ìlànà ìṣèjọba tiwantiwa àti òfin ìdìbò rẹ́sẹ̀ walẹ̀ dáadáa kí ìdìbò náà sì jẹ́ olómìnira àti òdodo. Ó tún fi kún pé ìjọba wa sì dúró ṣinṣin láti mú ìdìbò òmìnira àti òdodo wáyé pẹ̀lú pípèsè àyíká tó dára fún àwọn olùdókòwò àti àwọn alábàáṣiṣẹ́pọ̀ wa nínú ìdàgbàsókè. Nípa ìdókòwò, Adeleke sọ pé ìpínlẹ̀ Ọ̀ṣun ní ọ̀pọ̀lọpọ̀ àǹfààní nínú iṣẹ́ àgbẹ̀, àtúnṣe agbára, ẹ̀kọ́, ìmọ̀ ẹ̀rọ, ìwakùsà àti ìdàgbàsókè iṣẹ́ ọwọ́. Ó ní a ti múra tán láti bá orílẹ̀-èdè yín àti ilé-iṣẹ́ Austria ṣiṣẹ́ pọ̀ láti lo àwọn àǹfààní wọ̀nyí fún ìdàgbàsókè àti àǹfààní tí yóò jẹ́ ti àwa méjèèjì. Ní ìbẹ̀rẹ̀ ìpàdé náà, aṣojú Austria Peter Guschasbauer sọ pé European Union nífẹ̀ẹ́ sí fífi ìṣèjọba tiwantiwa múlẹ̀ nípasẹ̀ ìdìbò olómìnira àti òdodo. Ó tún sọ pé European Union retí pé ìdìbò gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun yóò wáyé ní ìbámu pẹ̀lú òfin ìdìbò orílẹ̀-èdè Nàìjíríà, pàápàá jùlọ nítorí pé ìdìbò náà ni yóò ṣí ọ̀nà sí ìdìbò gbogbogbò ti orílẹ̀-èdè ọdún 2027. Aṣojú náà, ẹni tí olùbádámọ̀ràn òṣèlú ní iléeṣẹ́ aṣojú orílẹ̀-èdè náà bá wá, ó gbóríyìn fún gómìnà Adeleke fún ìṣàkóso rere. Ó sì gba gbogbo àwọn olóṣèlú tó nífẹ̀ẹ́ sí ìdìbò náà níyànjú pé kí wọ́n máa tẹ̀lé òfin àti ìlànà tó ń ṣàkóso ìdìbò kí àlàáfíà àti ìdàgbàsókè lè máa tẹ̀síwájú ní ìpínlẹ̀ àti ní orílẹ̀-èdè. Nígbà tó ń sọ bí ìpínlẹ̀ Ọ̀ṣun ṣe ṣe pàtàkì sí orílẹ̀-èdè Austria, ó tọ́ka sí ìbáṣepọ̀ àṣà tó jinlẹ̀ tó wà láàrin Austria àti agbo ilé mímọ́ Ọ̀ṣun Òṣogbo. Ó ṣe ìlérí pé orílẹ̀-èdè náà ní ìfẹ́ sí ìtọ́jú ohun ìní àṣà, ìfọwọ́sowọ́pọ̀ nínú ìrìn àjò afẹ́ àti pípèsè ìbáṣepọ̀ ìṣòwò tó lágbára láàrin àwọn ilé-iṣẹ́ Austria àti àwọn tó wà ní ìpínlẹ̀ Ọ̀ṣun. Gẹ́gẹ́ bí Punch ṣe ròyìn, àwọn olùdìbò ní ìpínlẹ̀ Ọ̀ṣun yóò dìbò ní ọjọ́ 15 oṣù kẹjọ láti yan gómìnà tuntun níbi tí ẹgbẹ́ òṣèlú 14 yóò ti gbé àwọn olùdíje wọn kalẹ̀. Ọwọ́ àjọ NDLEA tẹ afurasí ọmọ South Africa kan l'Àbújá lórí ẹ̀sùn pé ó gbé oògùn olóró ìròyìn fẹ́ jápa. Àjọ NDLEA, àjọ tó ń gbógun ti oògùn olóró ní Nàìjíríà, ti fọwọ́ òfin mú afurasí ọmọ orílẹ̀-èdè South Africa kan ní pápákọ̀ òfurufú Nnamdi Azikiwe l'Àbújá lórí ẹ̀sùn pé ó gbé oògùn olóró ìròyìn sínú ẹrù rẹ̀. Oògùn náà ní àjọ ń sọ pé ó tó ìwọ̀n kìlógíráàmù tó fẹ́rẹ̀ tó 6, 5.75 kìlógíráàmù, tí obìnrin náà sì tún gbé ọmọdé lọ́wọ́. Àjọ NDLEA ní ọmọ ọdún 3 tí arábìnrin náà gbé lọ́wọ́ ló fẹ́ fi bojú kí àṣírí rẹ̀ má bàa tú níbi tí wọ́n ti ń ṣàyẹ̀wò fún un ní pápákọ̀ òfurufú ìlú Àbújá lásìkò tí àjọ NDLEA ń ṣàyẹ̀wò àwọn èrò tó ń rìnrìn àjò pẹ̀lú bàálù Qatar Airways láti Doha sí Àbújá ní ọwọ́ tẹ arábìnrin náà. Wọ́n ní arábìnrin ọ̀hún kọ́kọ́ sọ pé òun kọ́ lòun ní ẹrù tí oògùn olóró wà nínú rẹ̀,
àmọ́ ìwádìí padà fi ìdí rẹ̀ múlẹ̀ pé òun ló ní ẹrù ọ̀hún. Lẹ́yìn ìwádìí náà ni ó jẹ́wọ́ wípé lóòótọ́ òun ló ní báàgì tí oògùn olóró ọ̀hún wà nínú rẹ̀. Àjọ NDLEA wá ṣàlàyé nínú àtẹ̀jáde kan tí ó fi síta wípé arábìnrin ọmọ South Africa náà rìnrìn àjò láti Cambodia lọ sí Doha níbi tí ó ti wá sí ìlú Àbújá. Ìwádìí tó fi hàn pé obìnrin náà ń ṣiṣẹ́ pọ̀ pẹ̀lú ikọ̀ kan tó ń gbé oògùn olóró láti Cambodia sí South Africa. Ẹ̀wẹ̀, àjọ NDLEA tún mú ọkùnrin kan tó gun ọ̀kadà ní pápákọ̀ òfurufú Murtala Mohammed MMIA nílùú Èkó lẹ́yìn tó wọ bàálù Ethiopia Airlines dé láti Madagascar. Oògùn olóró methamphetamine 87 ni wọ́n sọ pé afurasí ọ̀hún fi pamọ́ sínú aṣọ rẹ̀. Ọkùnrin náà ni a gbọ́ pé ó jẹ́wọ́ pé òun ti ṣiṣẹ́ ọ̀kadà gígùn fún ọdún 15 nílùú Èkó kóun tó darapọ̀ mọ́ ẹgbẹ́ kan tó ń gbé oògùn olóró ní Uganda. Ọkùnrin ọ̀hún ló jẹ́wọ́ pé ṣáájú ni òun ti gbé oògùn náà mì tí òun sì rìnrìn àjò lọ sí orílẹ̀-èdè Madagascar, ṣùgbọ́n àwọn ẹ̀ṣọ́ tó ń rí sí wíwọlé sí orílẹ̀-èdè náà kò jẹ́ kóun ráyè wọlé. Báyìí ni ó mú orílẹ̀ ìlú Èkó níbi tí ọwọ́ ti tẹ̀ ẹ́. A ní láti tẹ̀lé ìlànà òfin kí a tó lè náwó mú àwọn ọ̀daràn tí wọ́n tọ́ka sí pé wọ́n farapamọ́ sínú ilé ìjọba ìpínlẹ̀ Ọ̀ṣun. Nítorí náà ẹ̀kọ́ gbóná lọ̀rọ̀ yìí, ó ń fẹ́ sùúrù. Iléeṣẹ́ ọlọ́pàá ló sọ̀rọ̀ náà pẹ̀lú àlàyé. Iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ọ̀ṣun ti sọ pé àwọn ní láti tẹ̀lé gbogbo ìlànà òfin tó yẹ kí àwọn tó gbé ìgbésẹ̀ lórí ẹ̀sùn pé àwọn ọ̀daràn tí ọlọ́pàá ń wá farapamọ́ sínú ilé ìjọba ìpínlẹ̀ Ọ̀ṣun. Iléeṣẹ́ ọlọ́pàá náà tún ṣàlàyé pé gbogbo ìlànà òfin gbọ́dọ̀ jẹ́ títẹ̀lé kí wọ́n tó lè wọ inú ilé ìjọba sọ pé àwọn ń wá ọ̀daràn. Ọ̀rọ̀ yìí wáyé lẹ́yìn tí ọ̀gá àgbà iléeṣẹ́ ọlọ́pàá Nàìjíríà Ọlátúnjí Dìsù sọ nígbà tó ṣàbẹ̀wò sí ìpínlẹ̀ Ọ̀ṣun ṣáájú ètò ìdìbò gómìnà tó máa wáyé ní ọjọ́ 15 oṣù kẹjọ ọdún 2026 pé àwọn ọ̀daràn tí wọ́n ń da omi àlàáfíà ìpínlẹ̀ Ọ̀ṣun rú wọn ò ní lọ láì fojú winá òfin. Lásìkò àbẹ̀wò rẹ̀ náà tó ń bá àwọn ará ìlú sọ̀rọ̀ ni àwọn èèyàn kan ti sọ fún un pé àwọn ọ̀daràn tí ọlọ́pàá ń wá wà lára àwọn tó ń farapamọ́ sínú ilé ìjọba ìpínlẹ̀ náà. Ní ìdáhùn rẹ̀, gómìnà Adémọ́lá Adélékè sọ pé ẹnikẹ́ni tí àwọn bá rí pé ó lọ́wọ́ nínú mọ̀dàrú ní ìpínlẹ̀ náà bó tilẹ̀ wù kí ẹni bẹ́ẹ̀ lórúkọ tó yóò rí pípọ́n ojú òfin. Nígbà tó ń bá àwọn olùkópa sọ̀rọ̀ nínú ìpàdé lórí bí wọn ó ṣe ṣètò ìdìbò tó dájú pẹ̀lú òdodo. Níbi ìpàdé náà tí International Press Center IPC pẹ̀lú ìfọwọ́sowọ́pọ̀ European Union EU ṣètò rẹ̀, agbẹnusọ ọlọ́pàá ìpínlẹ̀ Ọ̀ṣun DSP Abiodun Ọ̀jẹ̀lábí ṣàlàyé ìdí ẹ̀ tí ọlọ́pàá kò tí ì fi wọ ilé ìjọba náà. Ó ní ilé ìjọba ní ààbò àti òfin tó yàtọ̀ èyí tí àwọn ẹ̀ka ààbò gbọ́dọ̀ tẹ̀lé àwọn ìlànà pàtó kí wọ́n tó lè ṣe iṣẹ́ kankan níbẹ̀. Gẹ́gẹ́ bí IGP ṣe sọ, àwọn ìgbésẹ̀ kan wà tí àwọn gbọ́dọ̀ gbé kí àwọn tó wọ ilé ìjọba. Bí àwọn kò bá ṣe bẹ́ẹ̀, ó lè jẹ́ kí wọ́n fẹ̀sùn kàn wọ́n pé wọ́n ti tẹ ẹ̀tọ́ ìjọba, ẹ̀tọ́ gómìnà mọ́lẹ̀, èyí sì jẹ́ ẹ̀sùn tó ṣe pàtàkì. Ó tún sọ pé àwọn olùṣèwádìí ń farabalẹ̀ ṣe àyẹ̀wò gbogbo ìmọ̀ràn tí wọ́n ti gbà kí ìgbésẹ̀ tí wọ́n bá fẹ́ gbé lè bá òfin mu kí wọ́n sì lè ṣàṣeyọrí. Ó ní àwọn ń farabalẹ̀, àwọn ò fẹ́ yára ṣe ohunkóhun torí àwọn ń tẹ̀lé gbogbo ìlànà àti ọ̀nà tó yẹ tí àwọn á gbà wọ ilé ìjọba. Ó ní gbogbo àwọn ẹ̀sùn táwọn gbọ́ sì wà lábẹ́ ìwádìí láti ran iṣẹ́ àwọn lọ́wọ́ lásìkò tí àwọn bá wọ ilé ìjọba náà. Agbẹnusọ ọlọ́pàá náà wá fi dá àwọn ará ìpínlẹ̀ Ọ̀ṣun lójú pé iléeṣẹ́ ọlọ́pàá yóò máa bá a lọ ní ṣíṣe iṣẹ́ ìwádìí pẹ̀lú àwọn ẹ̀sùn táwọn ní lọ́wọ́ láti mú gbogbo àwọn ọ̀daràn tí wọ́n ń wá láìka ibi tí wọ́n bá fara pamọ́ sí níwọ̀n ìgbà tí gbogbo ìlànà òfin bá ti jẹ́ mímúlò. Ó tún fi kún un pé àwọn ọlọ́pàá yóò tẹ̀síwájú nínú àwọn iṣẹ́ àbójútó ààbò káàkiri ìpínlẹ̀ Ọ̀ṣun láti mú kí àlàáfíà wà ṣáájú ìdìbò gómìnà tó ń bọ̀ kí wọ́n sì rí i dájú pé gbogbo àwọn tó bá jẹ̀bi ìwà ọ̀daràn yóò dojúkọ ìdájọ́ òdodo.